Ọdúnládé Adékọ́lá ó ṣe Sunday Dagboru ó tún ṣàdébáyọ̀ Àrẹ̀mú Abẹ́rẹ́ àti Sàámú Alájọ ikán tún lálà nípa mọ́lẹ́kùn. Títún ta tún gbé jáde rèé o àjẹbí idán làkọlé rẹ̀ ó tún lóyin ládùn ó fàkọyọ Gemini Films and Marketing ẹ̀kú owó níná. Àtọ̀rọ̀jọ́ tẹ́lẹ̀ pẹ́ mi bèbí bísí o. Ọdúnládé Adékọ́lá ìṣá akọ̀tún sinimá tó gbé jáde tó pe àkọlé ẹ̀ ní àjẹbí idán. Iṣẹ́ dúṣẹ́ lọ lóòótọ́ mo gbà ẹ̀wọ̀ àlàyé tó fi lé ńlá sílẹ̀ nínú ọ̀la ńlá. Kò sí tó wù kó lè sọ kò sáriwo tó wù kó lè pa máma ràn obìnrin lọ́wọ́ ṣáá ni. Ó wá ń tọrọ owó káàkiri ìgboro níbo ló ti kó ìmọ̀ farakásá tó wá sọ ọ́ dìdàkudà di abàmì ẹ̀dá. Bẹ́ẹ̀ àjẹbìdán bẹ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́nìkan ò gbọ́dọ̀ fi ṣeré ẹni ó bá ríran ikú sí ọ̀run làálàá. Èmi lágbà ló lé o báwo ló ṣe máa jẹ náà báwo ló fẹ́ jẹ. Ó ṣe ń sọ gidi èèyàn di adìyẹ ló ń sọ wọn dé Ọdúnládé Adékọ́lá dẹrù jẹjẹ. Tó o bá ṣe kíá wàá máa jẹ́ra lórí ìjókòó tó wà. This is another multi-million naira project written, produced and directed by Ọdúnládé Adékọ́lá fúnra ẹ̀, starring Ọdúnládé Adékọ́lá, Yínká Quadri, Bọ́lájí Amúsàn, Mr. Latin Tampan President, Ìrètí Ọ̀sáyẹmí, Ẹniọlá Àjàó, Múyìwá Adémọ́lá, Afeez Abíọ́dún, Ṣẹ́gun Ògúngbè, Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá, Ìdòwú Adẹ́nẹ́kàn, Gbẹ̀ngà Dínà, Mọ̀nsúrù Jàyégbèmí, Níkì Amsat, Oyèkànmí Adékọ́lá, Ibrahim Bello Sanjay, Lẹ́kàn Látúnjí, Súnkànmí Ọmọbọ́láńlé, Túndé Adémíòye, Adéwálé Alẹ́bí Oṣù, kàkà díẹ̀ ká dákẹ́ ni star studded lélẹ̀ ó kọjá àfẹnuròyìn ẹjọ́. Bí tí o bá kí ṣe èmi Àjẹbí Idán lókun. Sinimá titun Àjẹbí Idán subtitled in English ó ti jáde sórí VCD nìkan kásàgbà. Marketed and distributed by Gemini Films and Marketing Nigeria Limited. The chartered marketer Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. Sinimá titun Àjẹbí Idán action packed movie ni suspense inú ẹ̀ gáyàtà. Ẹ̀yin náà rà kẹ́ wò ó kọjá bẹ́ẹ̀. Grab your copy now.